jẹ́ kí gbogbo wa jọ wo fídíò yìí. Tẹ́ bá wò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí sí, ẹ wá gbọ́ nǹkan tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ ìmọ́tótó omi tó yalé tó ya títí báyìí. See life, this Obadeyo, Obade Ajala, see. Jesus, wetin be this? Wetin be this? It's long go, I swear. Look at the brother girl here. Ṣé ti rí kíní yẹn? Ẹ jẹ́ kí n gbé kíní ilẹ̀ báyìí. Ṣé yìí náà ń rí omi ní Nàìjíríà, ní Lagos? Ọ̀pọ̀lọpọ̀ nu wa tá bá máa dárúkọ ńsìn wọ́n ní ká pè Sanwoolu. Let me just brief you a little bit about nǹkan tó ń fa kíní yìí. Kò síbi tí kò ti ń ṣẹlẹ̀ o. Bọ̀ ó máa le gan kẹ́ tó lè rí omi kó ya ilé ní ìlú òyìnbó. Ẹ má tẹ̀ jẹ́ fọ̀rọ̀ ìlú òyìnbó sí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú kan wà ní Nàìjíríà náà tó jẹ́ pé wọ́n dáa gan. But everybody bá máa san sí Sanwó-Olú, ẹ wo báyẹn bá títì jẹ́, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Àwa gangan fún ara wa ni problem ara wa. Ẹ máa gbá ilẹ̀ míì ó máa tó báyìí, á tó báàgì rice. Ilẹ̀ míì á tó báàgì àpò ẹ̀wà. Ìmí á tó báàgì àpò iṣu. Ìgbẹ́ ìtọ̀, ẹ kó sínú ẹ̀. Ẹ máa jù sínú omi. Irú bójò ṣe ń rọ̀ yìí sìn, ẹ máa jù síbẹ̀. Ibi tó yẹ kí omi yẹn pass. Omi ò ní lè lọ. Ẹ wo damages tí kìíní cause. Gbogbo mọ́tò yìí sì wọ́n ti jẹ gbèsè. Owner ti jẹ gbèsè. Driver máa gbé mọ́tò lẹ̀ fún náà ní kó tún ṣe. Ẹ̀ẹ́dẹ̀ lè mú driver responsible fún nítorí pé iṣẹ́ ló ń ṣe. Kíní ẹ̀dẹ̀ ká mọ́bẹ̀ ni. Ìmọ́tótó ó jẹ́ pé nǹkan tó yẹ ká ṣiṣẹ́ lórí ní ìlú wa, most especially ní ìlú Èkó, ní ìlú Ọ̀yọ́, ní ìlú Ìbàdàn, l'Óṣogbo, l'Ógbómọ̀ṣọ́, l'Ékìtì, ní Ṣakí, l'Ọ́ṣun. Nǹkan tí ó yẹ ká ṣe ìmọ́tótó lé lórí ni. Tá bá wá wo ibi tó worst jù is Lagos. Lagos yìí dẹ̀ ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí make owó. Even àwọn tó wà ń lu òkè, they make money out of Lagos. Àmọ́ tá bá máa sọ̀rọ̀ sí àwọn èèyàn ní àwọn ọmọ ìlú kan wọ́n ti wá bàlú jẹ́, kò sọ́mọ ìlú kankan tó wá bàlú jẹ́, àwa gangan là ń bàjẹ́. By the time we know it ń sìn, ẹ máa pe Tinubu. By the time tẹ́ bá máa pè é sìn, ẹ máa pe Sanwó-Olú. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run láàrin èmi àti yín. Ṣé Sanwó-Olú ló ṣí omi, ló ṣí tàpù omi sí títì? Ṣé Sanwó-Olú ló rọ òjò tó ní kí gbogbo ẹ bàjẹ́ báyìí? Àwa gangan ni ẹ stop gbogbo ẹ̀yin ìyá lọ́jà. Gbogbo ẹ̀yin bàbá lọ́jà, ẹ̀yin ìyá lájé. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní kíní, tẹ́ wà ní mọ́sí, tẹ́ bá wo kíní ẹ títì ni. Ẹ̀yin lẹ fà á. Ẹ̀yin lẹ fà á because drainage gangan. You guys didn't give it chance to go through. Tí kò bá ti go through, ó máa bàjẹ́. Ìgbà tí mo kọ́kọ́ kọ́ kíní ọdún kan tí mo kọ́kọ́ lò l'Amẹ́ríkà, ọdún kan àti 3 months tí mo lò l'Amẹ́ríkà, mo padà wá sí Nàìjíríà. Mo fi Ọlọ́run búra, àwọn tó bá jẹ́ ọmọ àdúgbò mi ìfẹ́ dárúkọ wọn tó wà níbí. Wọ́n á mọ̀, wọ́n á testify. Níjọ́ náà, ọ̀rẹ́ mi ra yogurt fún mi. Mo dẹ̀ mu yogurt yẹn tán báyìí. Mi ì rí ibi tí bá ju, mo wò pé mi ì lè jù sílẹ̀ nítorí ó ti mọ́ mi lára. Ọdún kan ni mo sọ, mo fi àlùkùránì mo fi búra. Mo ń láti mú pépà yogurt yẹn dáadé. Ọ̀rẹ́ mi ju kíní yẹn lẹ́jà, mo ní àìrọ̀ àlejúlẹ̀. Mo ṣe wá rí brother mi kan Fọ̀gàní níbi ẹ̀gbẹ́ ẹ̀ ni. Fọ̀gàní Sùúrùlérè ní orí Benson Road. Ní bọ̀bọ́ yẹn ti ṣe Fọ̀gàní gbà yẹn dẹ́yìn. Mo wá láti mú kíní yẹn, ó ní trash kékeré kan bíi dustbin kékeré kan. Mo ṣe wá rìn lọ́bẹ̀, mo á jù síbẹ̀. Ẹ béèrè pé kí ló fà á? Nítorí pé mo mọ̀ pé tí n bá ṣe shit yẹn bì tó bá mú mi, that is $50 ticket. Mo kàn lítà lẹ̀. Bó nítorí pé gbogbo kíní ni àwọn káyì kan kọ̀ pé ẹ má ṣèdọ̀tí. Gbogbo kíní ní ìjọba gbé àwọn kan síta kan ṣe. Bọ̀ tó bá débẹ̀ tó bá hùwà tí ò dáa. Kàkà kí ìjọba kó mú wọn, kó fi mú wọn. Wọ́n máa mú ìjọba tó rán yàn ṣẹ́, wọ́n á mú owó jáde lápò.
wọ́n á bribe àwọn tó ránṣẹ́ àwọn yẹn náà gbowó wọn ò ní ṣe kankan bọ̀ tó bá pọ̀ ti fún ní tíkẹ́ẹ̀tì wípé òkè o bóyá nǹkan tó jù lẹ̀ yẹn o bóyá bíi tó tí ò yẹ kó fi 200 kó fi dànù bóyá tó bá ti fún tíkẹ́ẹ̀tì bíi 3000 orí ẹ̀ máa pé àmọ́ torí pé àwa gangan àfimọ́tótó sí àwa làwa ń bújọba ẹ má jẹ́ ń parọ́ fún yín ṣe rí kò sí ìjọba kankan tó dá ní ayé ìwù ibi tá a wà yìí gangan ìjọba bẹ̀ ò dá but àwọn èèyàn ló ń gbé ìlú yẹn ga ẹ stop láti máa dárúkọ Sanwó-Olú tẹ bá ti ba àkọjá lẹ́kọ̀ọ́ tán everything tẹ bá máa sọ náà ní Sanwó-Olú àtọ̀húnrìnwá dẹ̀ ló pọ̀ jù tó ń ba Èkó jẹ́ fáwọn eléko èmi ò ń sọmọ Èkó mi ìrẹ̀ claim Èkó rí I was born in Ọ̀yọ́ but raised in Lagos so mi ìrẹ̀ fi ọwọ́ sí rè mi ìrẹ̀ fi júwèé lé bàbá mi láyé ẹ̀yin èèyàn wa ẹ ṣe nǹkan tó dáa ìmọ́tótó la nídìí tá a bá rẹ̀ ń tẹ́ máa wú aríkìlọ òótọ́ ni mo sọ fún yín ayédèkótọ́ you will never listen but ẹ̀yin ẹ wọ́ọ̀ṣì kínní yẹn tó bá di pé ìjọba ń fún àwọn èèyàn ní tíkẹ́ẹ̀tì tó yẹ pé àwọn ìjọba tó ń rán tó ń gbéṣẹ́ fún gan àwọn wèrè yẹn náà ò gba bribe ni irú kan bẹ́ẹ̀ ò ní máa rí bẹ́ẹ̀ yẹn ẹ̀rọ ti gba ayé márúwá bọ̀bọ̀ márúwá gọ́vnà àbí kí ló ń jẹ́ a máa tò kí ìyẹn ó máa tò níwọ̀n bí ẹ̀dá kó ju lẹ́lẹ̀ wọ́n bí ẹ̀dá kó sọdá bọ́ ẹ wò ń sìn ẹ ti bàjẹ́ everything Sanwó-Olú ẹ máa tọrọ ayé jẹ ẹ wò ẹ̀yin ni kẹjẹ ká wá àkànṣe sí tá a bá fẹ́ kí ìlú bàbá wa da ẹ yé máa dárúkọ àwọn olórí nìkan olórí rẹ̀ ò lè rí iná torí wọ́n gbé àwọn kan síwájú Ọlọ́run níjó bàjẹ́ o ààrẹ náà ni tó bá jẹ́ òótọ́ ni ẹ follow mi o ẹ ṣí àkíní yẹn ìwọ tó o bá mọ̀ pọ̀rọ̀ tí mo sọ yẹn ó important káwọn èèyàn gbọ́ àwọn onídọ̀tí èèyàn ẹ jẹ́ kán gbọ́ ẹni tó bá dọ̀tí níta tó ń rí ìgbà wo lábẹ́ wọn náà ní márùn-ún.